wọ́n ní Olúwa ń bẹ bí ìtàtijọ́ àwa aláhùn sí bàbá bí ìtàtijọ́. Olúwa ń bẹ bí ìtàtijọ́ àwa aláhùn sí bàbá bí ìtàtijọ́. Ọlọ́run ń bẹ bí ìtàtijọ́. Ẹ̀sìn Yorùbá ìṣẹ̀dálẹ̀ Yorùbá gbélẹ̀ òun àgbà Islam. Mi ò ní kí Yorùbá má ṣe Islam tó lẹ́nu náà lọ mọ́ṣáláṣí mo kí o. Òdẹ̀ ìgbẹ́lẹ̀ta ni mo ṣe o, ẹ má sì mí gbọ́ o. Ṣùgbọ́n wọ́n fẹ́ kó jẹ́ Muslim tó, wọ́n fẹ́ kó jẹ́ Christian tó, ó gbúdọ̀ fi tilẹ̀ Yorùbá fi ṣeré. Àwọn aláìmọ̀ kan sìn. Ẹni tí ó ń ṣe ogun la ní ọjà àbí kó máa lọ sọ́ọ̀ṣì Òṣogbo. Wọ́n ní èèyàn wọ́n ní àwọn Bíbélì ní àwọn èèyàn ń ṣègbè nítorí wọn ní ìmọ̀. Wàá kò wò pé bá a ṣe wá ń ṣe yẹn bá a ṣe wá yẹn là ń gba blessing sí là ń gba agbára sí. Nítorí irú wọlé tó lọ́dún ó mọ àwọn tó ń ṣe ọdún òun. Irú wọlé tó lọ́dún ó mọ àwọn tó ń pọ̀ òun lé. Irú wọlé tó ń sọdún ẹ̀ ó mọ àwọn tó ń fẹnu sọ̀sọ̀kúsọ nípa òun wọ́n dẹ̀ mú omi òun. Irú wọlé tó ń sọdún ẹ̀ ó mọ àwọn tó ń fẹnu sọ̀sọ̀kúsọ fún òun nípa òun wọ́n dẹ̀ ń jẹjà àrùn òun wọ́n ń jẹjà nínú omi. Irú wọlé tó ń sọdún ó mọ àwọn tó ń fẹnu sọ̀sọ̀kúsọ lórí ọ̀rọ̀ òun wọ́n dẹ̀ ń jẹjẹ. Irú wọlé tó ń sọdún ó mọ àwọn tó sọ̀sọ̀kúsọ nípa òun wọ́n dẹ̀ ń wáyé wọn ní iyẹ̀pẹ̀ wọ́n fi kọ́ ilé. Ṣùgbọ́n àwọn mọ̀rẹ́ èwòrán kírísítẹ́nì ẹ̀kọ́ fi ń kọ́ pé mo mọ̀rẹ́ ó yẹ olùrànlọ́wọ́ tẹ̀yìn olùwà bá bẹ́ẹ̀ má sùn lórí lẹ́yìn. Wọ́n ronú yẹ o. Mo mọ̀rẹ́ olúwa yóò fi mọ̀ ọ́. Mo mọ̀rẹ́ olúwa yóò fi mọ̀ ọ́. Àwọn kìí ṣe ó gbé ọba. Mo mọ̀rẹ́. Èèyàn máa ń ti ara kan tí Ọlọ́run dá tó ṣiṣẹ́ ìyanu láti fi yin Olúwa. Wọ́n ní tí o bá yin babaláwo wá yin Ifá yin Elédùmarè. Àbẹ́ wa àràbà ní mo gẹ̀ẹ́sì ẹ̀. Yorùbá pé ìran tó pé tó ilẹ̀ Yorùbá kò pọ̀ ayé àbára ní. Ó rẹ̀ sí àkàmọ́ra tó wà ní àwọn ìtàkì lọ nítorí ọdún ìlú. Ọdún ìlú náà wá ṣe òun tàbí gbàgbẹ́ o. Àbí? Ọdún ìlú náà kọ́ máa ṣe tàbí ní ẹgbẹ́ ní 96 country ní òyìnbó. Ọdún ìlú náà kọ́ máa ṣe tàbí ní gbogbo ẹgbẹ́ wa tó ti gbogbo àwọn ọmọ Yorùbá tó ti àgbà lórí oríṣiríṣi ẹgbẹ́ tàwa ní ẹwà kó lọ lẹ́nu wá tọ̀ báyìí. Àwọn òkú ni ó yà kí kan ní gbogbo rẹ̀ fún mi.
bí kábíyèsí Ọọ̀ni ṣe tẹra mọ́ promotion of culture nílé Ifẹ̀. Àlẹ́ ń gbàdúrà ẹnikẹ́ni tó máa jẹ ọba ní Ọ̀yọ́. Ó má jẹ́ ní tó máa sa àṣà Yorùbá dànù o. Ó má jẹ́ ọba tó máa gbé sórí láti ba ilẹ̀ Yorùbá jẹ́ o. Irú ọba bírú Ọọ̀ni of Ifẹ̀. Owó tó ló ń jẹ kábíyèsí òkè wá sí mọ́. Ìlú ìlàbẹ́ o. Ìgbà yẹn ni Yorùbá ṣẹ̀ wá padà sí Yorùbá. Ìgbà yẹn la ṣẹ̀ máa ń oríkì. Ìgbà yẹn la ṣẹ̀ máa ń wọ ìdílé kájú wá bó ṣe wà ìwọ́dà tó. Ìgbà yẹn ni iyì tó ẹ̀kọ́ máa ń sọnù díẹ̀ díẹ̀ lára ọba ọ̀dà wa. Nítorí pé nǹkan ògbélé wa lọ́wọ́ yìí. Ọlọ́run Buddhist lé Asia lọ́wọ́. Àwọn ṣe àkúsọ̀nù o. Asia ló bẹ̀rẹ̀ ní tẹkọ́lọ́jì jù ní gbogbo kọ́ńtínẹ̀tì àgbáyé lẹ́yìn. Asia ló bẹ̀rẹ̀ ní owó jù ní gbogbo kọ́ńtínẹ̀tì tó wà lágbàáyé lẹ́yìn. Ṣùgbọ́n èèyàn dúdú pẹ̀lú àdúdú pẹ̀lú èrò dúdú. Tọ́lọ́ bá ti gbé ìpàdé wọn lọ́wọ́ tó bá ti rọ́ ìwò, wọ́n máa bẹ́ẹ̀ sọ òyìnbó di Ọlọ́run. Wọ́n á fi nǹkan tí wọ́n lẹ̀. Wọ́n á sọ sí kọ́lá wọn á lọ máa yàgbẹ́ sórí ogún wọn lẹ̀. Àwọn akọ́tì òyìnbó nìkan ní gbogbo rẹ̀. Olúwa èmi mo rẹ̀, gbogbo rẹ̀, Olúwa èmi mo rẹ̀, àwọn mi ló ní gbogbo àgbà, gbogbo rẹ̀. Òde ìdìbò gbà nítorí kò kọ̀ mí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ́ wáyé o. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọ̀ṣun State pẹ̀lú owó tẹ́ náà o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀ṣun State gidigidi. Mo lè dúpẹ́ lọ́wọ́ gbogbo local government tí wọ́n wá sí ọdún Ọ̀ṣun yìí. Mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí àtàwọn àtúwọ̀n di gate. Láyé ìgbà COVID, ó ṣe lè tó táwọn àgbo òlè wá wọ́n máa ní láti ṣọdún. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóyè àtàwọn. Mo lè dúpẹ́ lọ́wọ́ ìlú Òṣogbo. Ta ló máa débẹ̀ yẹn lẹ́yìn? Torí òní wú pẹ̀lú káàtó tó wà mẹ́. Èmi balẹ̀ bẹ̀rù àwọn èdè síyèsí. This destination, which is Òṣogbo and Ọ̀ṣun states. Inshallah, we are talking of about less than 30,000 to 40,000 people. All the community community for 2-3 days, and we can do 24 hours. Ọ̀pọ̀lọpọ̀ onílọ́lẹ̀ ni wọ́n ti sùn sóòtẹ́ yẹn. Ìwọ̀n agbọ́dún ìgbẹ́ òtẹ́ẹ̀ ká sí wọ́n fi owó òtẹ́ẹ̀ torí Ọ̀ṣun Òṣogbo. Nítorí pé Òṣogbo wọlé ni o. Àwọn ìlú míì wọ́n ń tọ̀ sí orí góòdù kan ní torí ìṣẹ̀ṣe wọn ni. Ọba òwá ní wọlé tẹ̀mọ́, a máa fi rọ́ọ̀sì sọ́rùn. Ó bá kú lọ ṣe pásọ̀, ó bá wúlá má ṣe ọba. Bẹ́ẹ̀ bá jẹ́ wọ́n ní pásọ̀ gidi, wàá fún rẹ̀spẹ̀tì ẹni Ọlọ́run. Tó bá dọ̀dọ̀ wàlíì, wàá fún rẹ̀spẹ̀tì wàlíì. Wọ́n bá dọ̀dọ̀ ọba, wàá fún rẹ̀spẹ̀tì orí adé. Ó wá bí adé, ó fẹ́ máa ṣe pásọ̀ ká. Ìlàwọ̀ ẹ̀yẹ̀ ìlú táwọn aráàlú yẹn máa yí ọba yẹn wò. Ìwọ́n tó bá jẹ́ ọba, tó o bá wọ́n ìwọlẹ̀ tẹ̀ mọ́, tó o lè lo adé bó ṣe kọ́ adé,
ó yẹ kí ìlú ẹni má gbà wọlé fún wa ọ̀rọ̀ arákùnrin ó dàbí pé ipò yìí ti sún ẹ lọ ṣe ẹ̀sìn kò fi ìjókòó orí tẹ̀ wálẹ̀ ìyẹn tá a bá níyẹn lọ́wọ́ ìwà bàjẹ́ o agbọ́dọ̀ wò fínífíní nítorí ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá.